Mo gbàdúrà fún Alhaji Dr. Oriyomi Hamzat lórúkọ Jésù ẹ ní jábọ́. I pray for you in the name of Jesus. Ọlá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Mo gbàdúrà fún yín Alhaji Oriyomi Hamzat, ìdìde ẹ̀dá lẹ̀ ń wá. Alhaji +234. Ìdìde ẹ̀dá lẹ̀ ń wá. Ìtẹ̀síwájú ẹ̀dá lẹ̀ ń wá. Àti jẹ àti mú ẹ̀dá ń lẹ̀ ń wá. Gbogbo ọjọ́ ayé yín bí ó ṣe dá fún yàn lẹ̀ ń lé. Gbogbo ẹni tó ń sáré pé kẹ́ ẹ wálẹ̀, wọ́n máa fi ọwọ́ ara wọn ṣera wọn. Mo ṣe wà ní ọ́fíìsì lọ́sàn-án yìí, ẹ̀mí Olúwa tọ̀ mí wá fi àdúrà ran ìránṣẹ́ yìí lọ́wọ́. Bàbá lẹ jẹ́ sí wa, ẹ̀gbọ́n lẹ jẹ́ sí wa, Alhaji Dr. Oriyomi Hamzat. Bí ayé ṣe fẹ́ kó rí, bí ọ̀tá ṣe fẹ́ kó rí fún yín, lórúkọ Jésù kò ní rí bẹ́ẹ̀. You are passing through a lot right now. Àráyé sọ̀rọ̀ ìgbà tí a ríra yẹn last náà la ríra last. I am praying for you from the bottom of my heart. I am praying for you from the inner part of my heart. Láti inú ọkàn mi wá, Alhaji Dr. Oriyomi Hamzat, ẹ ní wálẹ̀. Ohun tó ṣẹlẹ̀ yìí, kò sí ní tí Ọlọ́run ò mọ̀ sí, kò sí bí ìṣẹ̀lẹ̀ yìí ṣe fẹ́ wáyé tí ayé ò ní dárúkọ yín nínú ẹ̀. Torí bí mo ṣe wò ó, ọ̀dọ̀ yín ni wọ́n ti wá polówó nǹkan yẹn. Àbí kò sí ẹ̀sùn kankan lọ́wọ́ yín bó tilẹ̀ wù kó mọ. Gbogbo ẹni tó ń sáré kẹ́ ẹ ṣubú, ìránṣẹ́ Ọlọ́run ni yín, let me call you ìránṣẹ́ Ọlọ́run Alhaji Dr. Oriyomi Hamzat. Gbogbo ẹni tó bá ń sáré kẹ́ ẹ ṣubú, lórúkọ Jésù Olúwa máa bì wọ́n ṣubú. Mo gbàdúrà ẹ ò ní dààmú. Mo gbàdúrà ẹ ò ní dààmú lórí ara yín, lórí ọmọ, lórí aya, lórí ilé iṣẹ́ tẹ́ ẹ ní. Ẹ ò ní dààmú. Orí àwọn arúgbó tẹ́ ẹ ti ràn lọ́wọ́, orí àwọn ọ̀dọ́ tẹ́ ẹ ti ràn lọ́wọ́, orí àwọn opó tẹ́ ẹ ti ràn lọ́wọ́, orí gbogbo ènìyàn tẹ́ ẹ ti ràn lọ́wọ́, tẹ́ ẹ ti dùn nínú. Ó tó àkókò tí àwọn orí yẹn máa dìde láti jà fún yín. Ọlọ́run fúnra rẹ̀ yóò jà fún yín. Ọlọ́run fúnra rẹ̀ yóò jà fún yín. Ọlọ́run fúnra rẹ̀ yóò jà fún yín. Bí mo ti ń fẹ́ kó rí fún yín, kó rí bẹ́ẹ̀ fẹ́mi náà. Bí mo ti ń fẹ́ kó rí fún yín, Alhaji Dr. Oriyomi Hamzat, kó rí bẹ́ẹ̀ fẹ́mi náà. Mi ò rí time láti jókòó ṣe fídíò. Mo ṣe wà nínú mọ́tò nsìn ni mo ṣe ní kí n ṣe wọn bá tí n bá lè ṣe. Alhaji Dr. Oriyomi Hamzat, lórúkọ Jésù ẹ ní wálẹ̀, 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 ẹ ní wálẹ̀. Olúwa yóò gba ìjà yín jà. Olúwa yóò gba ìjà yín jà. Ọlọ́run yóò gba ìjà yín jà. Eléyìí dàbí ìdánwò. Ó dàbí ìdánwò lọ sínú ògo tuntun, lọ sínú ògo mìíràn. Ẹ má bínú, mo ń drive lọ́wọ́ ni. Eléyìí dàbí ìdánwò. Ó dàbí ìdánwò. Ó dàbí ìdánwò sínú ògo mìíràn. Ó dàbí test sínú ibi gíga mìíràn. Lórúkọ Jésù, ìpele tó kàn tọ́lọ́run mú yín lọ, ó máa mú yín débẹ̀. Ìránṣẹ́ Ọlọ́run Alhaji Dr. Oriyomi Hamzat, mo gbàdúrà ẹ ò ní ṣubú, ẹ ò ní dààmú, ẹ ò ní ṣubú, ẹ ò ní dààmú, ẹ ò ní ṣubú, ẹ ò ní dààmú. Mo gbàdúrà fún ọmọ wa náà, Sílẹ̀kùn Ọlá, olórin Naomi. Mo receive message àwọn náà bóyá látọ̀dọ̀ PA wọn, I don't know, bí a week àbí ó kù 2 weeks tí ìṣẹ̀lẹ̀ yẹn máa ṣẹlẹ̀. Mo rò pé wọ́n mi mọ̀ bóyá program yẹn náà fẹ́ invite me, I don't know. So wọ́n text nígbà yẹn bẹ̀ tí mi rojú ráyè dá message yẹn lò ń lọ títí. Mo gbàdúrà màmá olórí Naomi, Sílẹ̀kùn Ọlá, lórúkọ Jésù ẹ ò ní ṣoore dáràn, 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 ẹ ò ní ṣoore dáràn,
ẹ ò ní ṣoore dáràn, ẹ ò ní ṣoore dáràn. Alhaji Dr. Oríyọmí Hamzat, ẹ ní ṣoore dáràn. Màmá Sílẹ̀kùn Ọlá olórí Naomi, ẹ ò ní ṣoore dáràn, 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 ẹ ò ní ṣoore bọ́ sínú wàhálà, ẹ ò ní ṣoore bọ́ sínú ìdánwò. Olúwa yóò wà pẹ̀lú yín o, 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 Olúwa yóò wà pẹ̀lú yín o. Alhaji Dr. Oríyọmí Hamzat, Olúwa yóò wà pẹ̀lú yín. Olórí Sílẹ̀kùn Ọlá Naomi, Olúwa yóò wà pẹ̀lú yín, Olúwa yóò wà pẹ̀lú yín, Olúwa yóò wà pẹ̀lú yín, Olúwa yóò wà pẹ̀lú yín. Ibikíbi tẹ́ bá wà, Olúwa yóò dì yín mú. Ọlọ́run yóò jẹ́ àlàáfíà yín, yóò jẹ́ okun yín. Ọlọ́run yóò jẹ́ àlàáfíà yín, Ọlọ́run yóò tù yín nínú. Ọlọ́run yóò jẹ́ àlàáfíà yín, Ọlọ́run yóò tù yín nínú. Ọlọ́run yóò jẹ́ àlàáfíà yín, Olúwa yóò tù yín nínú, yóò tù yín lọ́kàn, yóò tù yín nínú, yóò tù yín lọ́kàn. Ẹ ò mọ̀ pé bó ṣe máa rí nìyẹn, kò sẹ́ni lè mọ̀, kò sẹ́ni lè mọ̀. Chọ́ọ̀chì náà ń kọ́ńtró èrò, chọ́ọ̀chì náà àbí ibo ni crowd ti sí, ṣùgbọ́n tọjọ́ yẹn ó yí Ọlọ́run, tọjọ́ yẹn yí Ọlọ́run. Àdúrà mi ni pé àlàáfíà yóò bá àwọn ẹbí náà, gbogbo ẹbí tí nǹkan yẹn ṣẹlẹ̀ sí, gbogbo ẹbí tí ọmọ wọn tó tí wọ́n sọmọ nínú ìṣẹ̀lẹ̀ náà, mo gbàdúrà lórúkọ Jésù, Olúwa yóò tù yín nínú, Olúwa yóò tù yín nínú, Olúwa yóò ránṣẹ́ àánú sí yín, Ọlọ́run yóò ránṣẹ́ àánú sí yín, Ọlọ́run yóò ránṣẹ́ àánú sí yín, Ọlọ́run yóò ránṣẹ́ àánú sí yín. So Alhaji Dr. Oríyọmí Hamzat àti màmá olórí Naomi Sílẹ̀kùn Ọlá, lórúkọ Jésù, àánú Ọlọ́run kò ní fi yín sílẹ̀, àánú Ọlọ́run kò ní fi yín sílẹ̀. Lórúkọ Jésù, bí ayé ṣe fẹ́ kó rí, kò ní rí bẹ́ẹ̀ fún yín o, 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 kò ní rí bẹ́ẹ̀ fún yín o. Ẹ ó máa tẹ̀síwájú, ẹ ó máa tẹ̀síwájú, ẹ ó máa tẹ̀síwájú lórúkọ Jésù, 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 ẹ ó máa tẹ̀síwájú. Bẹ́ẹ̀ ni yóò dẹ̀ rí. Ògo ni fún Olúwa, ògo ni fún Olúwa, ògo ni fún Olúwa. Alhaji Dr. Hamzat, ẹ má rẹ̀wẹ̀sì, ẹ má rẹ̀wẹ̀sì. Aṣíwájú wa lẹ jẹ́ nínú gbogbo nǹkan wọ̀nyí, bàbá lẹ jẹ́ fún wa. Ẹ má rẹ̀wẹ̀sì, ẹ má káàárẹ̀, ẹ tẹ̀síwájú, ẹ tẹ̀síwájú, ẹ má rẹ̀wẹ̀sì. Ìwé orin wa ní máa ṣiṣẹ́ lọ, má ṣe wá ìsinmi, máa fúrúgbìn, olùkórè ń bọ̀, ojú Olúwa ń wo iṣẹ́ rẹ̀, àwọn màlẹ́kà mímọ́ wọ́n wọ̀. Bá ṣe rí, bá ṣe bí, èrè iṣẹ́ rẹ̀ ìwọ ó gbà. Ire lẹ́ ń ṣe, ẹ ó gba ire lórúkọ Jésù, lórúkọ Jésù. Ọlọ́run ní fi yín sílẹ̀, Ọlọ́run ní kọ̀ yín sílẹ̀ o. Olórí Naomi, Ọlọ́run ní kọ̀ yín sílẹ̀, Ọlọ́run ní fi yín sílẹ̀. Ẹ kú iṣẹ́ aráàlú, ẹ kú kó lè dá lórúkọ Jésù. Ẹ bá àánú pàdé, agbára Ọlọ́run kò ní fi sílẹ̀. Gbogbo ìdílé tí nǹkan yẹn ṣẹlẹ̀ sí, Ọlọ́run yóò dì yín mú o, 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 in Jesus name. Ẹ ṣé o. Ẹ kàn jẹ́ ń fi ìkìlọ̀ díẹ̀ lẹ̀ fún àwa tí a máa ń lọ tí wọ́n tá bá ti ní ká wá gba nǹkan tá a máa ń lọ síbẹ̀. Ẹ jọ̀ọ́, ẹ jọ̀ọ́, ẹ jọ̀ọ́, kì í kúkú ṣe pé nǹkan yẹn ò ní kárí. Jẹ́jẹ́ mọ̀ pé táwọn èèyàn bá ní sùúrù, táwọn èèyàn bá ń ṣe sùúrù, táwọn èèyàn bá ń calm down láti gba nǹkan, Ọlọ́run gbọ́, nǹkan yẹn á tó àtúnṣekù. Kíní kan ni mo rí lára àwọn èèyàn wa, ojú kòkòrò, ojú kòkòrò, ojú kòkòrò. Ẹlòmíì ti gbà, ó tún fẹ́ gbà sí, àìnítẹ̀lọ́rùn, àìní ìfarabalẹ̀. Wọ́n máa ní ẹ ní sùúrù kíní máa kárì. Ẹlòmíì ò ní gbọ́. Ẹ ní sùúrù. Àwọn ìyá arúgbó, àwọn opó, àwọn ọmọdé, ẹ jọ̀ọ́, ẹ já máa ṣe sùúrù, ẹ já ṣe sùúrù. Kò sí ìtálá yóò fi ká iná máa pín nǹkan. Jésù gan fún rẹ̀, òun gan bọ́ ẹgbàájì èèyàn. Jésù fún rẹ̀, Mark 8 nínú ìwé Mark orí 8. Jésù fúnra rẹ̀ kò rán àwọn èèyàn lọ torí pé bí ń pa wọ́n. Jésù bọ́ ju gbogbo àwọn èèyàn tá à ń kó jọ ń sìn lọ. Jésù bọ́ jù wọn lọ. Ìgbà yẹn wọn dẹ̀kẹ́ ń ka obìnrin, wọn yìí ka ọmọdé. Níbì kan wọ́n náà ka ọkùnrin 5,000. Inú Mark 8 wọ́n ní wọ́n ka ọkùnrin 4,000 láì ka ọmọdé, láì ka àwọn ìyàwó wọn. Ẹ wá imagine ibi tán ti bọ́ èèyàn bíi 20,000. Kí ló fẹ́ ṣẹlẹ̀ ńbẹ̀? Sùúrù ni. Ẹ já máa na sùúrù sí. Tálá yóò fi parẹ́ ni wọ́n máa pín nǹkan. Kò lè parẹ́ pé ká máa pín nǹkan, kò possible, because aláìní ò lè tán láyé. Bó ti wà láì tó kọ́ ṣe ló ń bẹ ní ìsìn bẹ́ẹ̀ ní sọ̀rọ̀ nígbàgbọ́ ayé nìpẹ́ fún àmì. Aláìní ò lè tán, kò possible. Àwọn kan ó ní, àwọn kan ó ṣàláìní, ẹ lọ dìyẹn mú. Àwọn kan máa ní, àwọn kan ó ṣàláìní.
So in that case, àwọn tó bá kù díẹ̀ káàtó fún tó bá ní ó yá o ẹ wá gba nǹkan o ká ṣe sùúrù yóò kárí ẹlòmíì bí kó tètè gbà kó máa lọ ẹlòmíì ojú òkòrò pé jẹ́ ń tètè gbà kí n tún lè gbà míì sí ẹ jọ̀ọ́ ẹ má jà sọ àwọn yẹn lórúkọ mo fi Kristi bẹ̀ wá lórúkọ Jésù àmàrí ànúgbà Dr. ẹ̀gbọ́n wa bàbá wa Alhaji Dr. Oriemi Hamzat, you know I love you, sir. You know I love you. Ọlọ́run yóò wà pẹ̀lú yín àtẹ̀yìn àti iléeṣẹ́ yín ẹ̀ ní jábọ́ lórúkọ Jésù ẹ̀ ní dààmú ẹni bá ní ẹ jábọ́ yóò fi ọmọ ẹ̀ kí in the name of Jesus. Ẹ pẹ̀lẹ́, God bless you. I love you. Mọ́mí Dr. Ṣílẹ̀kùnọlá Olórí Naomi ẹ pẹ̀lẹ́ mà. God bless you. Mi ò mọ hospital wa ni mi bá wá kí yín o. Mo rí mẹ́sẹ̀gì pí yín nígbà ìfẹ́ ṣe nkíní yẹn. God bless you ma. Yóò dára fún yín o. Ẹ pẹ̀lẹ́ ẹ̀yin lovers wa ojú òní tì yín. Ẹ ṣé o. God bless you. I love you. Thank you so much.